Aláròye máa wí o. èyí lòfin tí Tinubu ṣe fáwọn gómìnà àti àwọn alága ìjọba ìbílẹ̀. ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú bọ́lá ahmed tinubu ti kìlọ̀ fáwọn gómìnà káàkiri nàìjíríà pé tí wọn ò bá tètè fáwọn alága ìjọba ìbílẹ̀ nípìnlẹ̀ kó wa wọn láàyè láti dá ìjọba ara wọn ṣe títí kan ìnáwó gbogbo tó bá yẹ lágbègbè wọn gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí ṣe pa á láṣẹ òun yóò gbé ìgbésẹ̀ tí yóò dùn wọ́n wá kíyèmí ara wọn ni. lára ìgbésẹ̀ tí ààrẹ sọ wípé wọ́n lè jẹ́ kí òun fi ìbínú gbé lórí ọ̀rọ̀ náà ní láti gé owó tó ń wọlé sápò wọn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lásìkò tó ń bá àwọn ìgbìmọ̀ apàṣẹ kẹẹ̀ẹ́dógún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sọ̀rọ̀ níbi ìpàdé wọn tó wáyé ní gbọ̀ngàn ilé ìjọba l'Àbújá lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù kejìlá yìí ló ti sọ ọ́ di mímọ̀. ó ní ìjọba òun ṣetán láti tẹ̀lé àṣẹ tí ilé-ẹjọ́ tó ga jùlọ pa níbi tí wọ́n ti fún ìjọba ìbílẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí láṣẹ láti máa dá owó wọn gbà kí ètò ìnáwó gbogbo sì wá láti ọ̀dọ̀ wọn dípò àpò ìjọba ìpínlẹ̀ sí ọwọ́ wọn. Tinubu ní ohun tó bá wá mú àwọn gómìnà kọ̀ láti tẹ̀lé àṣẹ náà á jẹ́ pé òun yóò dá sẹ̀ríà náà láti ọwọ́ ara òun nìyẹn. ilé-ẹjọ́ Supreme ti ní kí ẹ fún wọn lówó wọn tààrà tẹ́ ẹ bá wá ń dúró pé kí ni màá ṣe o nítorí àti iṣu àti ọ̀bẹ ọwọ́ mi ni méjèèjì wà màá gé e ni. ó ní ìdàgbàsókè yóò dé bá ìjọba ẹsẹ̀ kùkú tí ìjọba ìbílẹ̀ bá lè dá owó wọn ní kí wọ́n sì máa dá a gbà. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àgbéga ló tún jẹ́ fún ìjọba democracy àti pé bí àwọn ìjọba ìpínlẹ̀ ṣe mọ̀ọ́mọ̀ lòdì sí àṣẹ kóòtù yẹn bí ẹni fojú kéré òfin Nàìjíríà ni. ó wá rọ̀ wọ́n láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun lórí ọ̀rọ̀ náà nítorí kò ní dáa táwọn bá sọ̀rọ̀ náà di ìjà. ó ní kí àwọn gómìnà yìí ṣe ohun tílé-ẹjọ́ sọ nítorí ìfẹ́ tí wọ́n ní sí orílẹ̀-èdè yìí àti nítorí àjọṣepọ̀ tó wà láàrin wọn. nígbà tó ń pè fún ẹ̀mí ìṣọ̀kan àti ìfaradà láàrin ẹgbẹ́ òṣèlú tó wà nípò, ó ní yàtọ̀ sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ táwọn ń gbé yẹ̀wò, ó sọ di mímọ̀ fáwọn aṣáájú ẹgbẹ́ pé lórí ìpìlẹ̀ ìtẹ̀síwájú làwọn fi ẹsẹ̀ ẹgbẹ́ àwọn lé lórí àti òṣèlú tó ní àwọn èèyàn lọ́kàn nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe. a gbọ́dọ̀ fi sọ́kàn nígbà gbogbo wípé ìjọba àwa ara wa tá a gbé dání yìí kò gbọ́dọ̀ bàjẹ́. àwa lágbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tí a ga jù ṣùgbọ́n a gbọ́dọ̀ ní ẹ̀mí ìkónimọ́ra. bákan náà ni ààrẹ kéde pé òun fi ọwọ́ àti gbogbo ara sí ọ̀rọ̀ wípé kí wọ́n ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti lè kojú ètò ààbò tó ń fojoojúmọ́ bàjẹ́ sí i. abẹ́ bẹ́ẹ̀ ló wá ké sáwọn ilé ìgbìmọ̀ aṣòfin láti ránṣẹ́ pé ọ̀gá ọlọ́pàá pátápátá láti mọ bí yóò ṣe ṣètò náà tí wọn kò fi ní ṣe àǹfààní ọ̀hún lò nítorí ọ̀nà kan gbòógì láti kojú ogun agbébọn àti àfẹ̀míṣòfò ni. ó sọ̀rọ̀ síwájú sí wípé òun ṣetán láti ṣàtìlẹ́yìn fún akitiyan láti jẹ́ káwọn obìnrin náà máa kópa nínú ìdíje sípò òṣèlú. Kazeem Shettima tí ń ṣe igbákejì ààrẹ nínú ọ̀rọ̀ tirẹ̀ náà gbóṣùbà ńlá fún Tinubu lórí iṣẹ́ aṣáájú pẹ̀lú ìgboyà tó ń ṣe nídìí òṣèlú. ó ní pẹ̀lú gbogbo akitiyan ààrẹ yìí, òfò ọjọ́ kejì ọjà ní ìgbìyànjú ẹgbẹ́ òṣèlú yòówù tó bá fẹ́ kojú rẹ̀ lásìkò ìbò ọdún 2027 yóò jẹ́. bákan náà ni olórí ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio àti gómìnà Hope Uzodinma tí í ṣe alága ẹgbẹ́ àwọn gómìnà ẹgbẹ́ APC kan sáárá sí ààrẹ Tinubu lórí ìgbésẹ̀ rere tí wọ́n ló gbé lójú náà àti lè ṣàtúnṣe tó jọjú lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.